Africa Content TV. Torí aṣíwájú ṣèṣúná. Ìpá ẹ̀ bá wá pọ̀. Àwọn polówó. Ìdí pàtàkì tó fi yẹ káàrí tán lọ́kọ́ làwọn lọ sá. Ìpàdà tẹ́lẹ̀ kejì kò máa bá ṣe lọ. Ìdí pàtàkì tó yẹ ká àfihàn sí nítọ̀. Níṣẹ́ torí ebi lásán, ọlọ́dún wá nílẹ̀ yìí obìnrin bíbó. Ìtọ̀wọ̀ àtọwọ́ bẹ́ẹ̀ ní òun ní BBC yìí. BBC ló lè ṣe. Ó kẹ́nà kí ló lè ṣe? BBC ló lè ṣe. Kí ló tó lè ṣe fẹ́? BBC ló lè ṣe. Ìdàgbàsókè Nàìjíríà àti pé kí ló lè ṣe? BBC ló lè ṣe. Ìwọ́n tí BBC ẹ bá wà bí ó bá yọ sókè. Èèyàn bọ́ọ̀lù tó bá kọ́kọ́ yọ BBC nípa ìbáyìí. Ẹ̀yin ọ̀dọ́ yìí, ó wà very very important. Tó bá ìjì ìgbà tètè lọ́gbà ti yẹ o. Agbára gbogbo nìyẹn láti sọ̀rọ̀. Lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ìlọsíwájú Nàìjíríà, ọjọ́ ọ̀la àwọn ọmọ wa o. Ẹ̀yin gbogbo ni ọmọ bá wí.